Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad wa sallam wa sallam. Gbogbo àwọn Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn tí wọ́n látọ̀bọ̀ tán rí àwọn tó ti kú Ọlọ́run bá ní fẹ́ sálì jẹ́nà. Kọ́mọ́ dàbí ẹni pé àwa náà sọ nǹkan kan nípa ọ̀rọ̀ ọdún mélòó ni ànábì Nóà lò láyé. Ọdún mélòó ni ànábì Nóà lò láyé. Ó sì tún nídìí kan táà tó fẹ́ sọ̀rọ̀ pọ̀ torí ọ̀dà ká mọ̀ túmọ̀ tí àyà yẹn ń sọ tá a fi ń sọ ojú orí Nóà. Ọ̀pọ̀lọpọ̀ náà ń bẹ náà tó kọ́ sọ pé ọjọ́ orí ànábì Nóà 150 years ni. Tẹ̀kọ̀ nígbà mo bá àyà yẹn ṣe sọ̀rọ̀. Bíbá mo bá àyà yẹn ṣe sọ̀rọ̀ kí ni tó máa àyà yẹn gangan nínú Suratul Ankabut ṣe àyà 14 kọ́. Ọlọ́run ní wa laqad arsalna Nuhan ila qawmihi falabisa fihim alfa sanatin illa 50 aman. Ọlọ́run ní àwọn Ọlọ́run la rán àti rán Nóà sáwọn èèyàn rẹ̀ ó dẹ̀ lo ẹgbẹ̀rún ọdún láàrin wọn. Illa 50 aman àfi 50 years. Àfi 50 years. So gbà tí wọ́n wá gbọ́ Ọlọ́run gbọ́ fà áfà òun tó fà Ọlọ́run fi ìyà omi ńlá omi sàn látòkè wọ́n jáde láti ilẹ̀. Faltaqal ma'a ala amrin qad qudir. Àwọn omi méjèèjì wá pàdé àtomi ti sánmà tí ń rọ̀jò àti ilẹ̀ náà tó náà sẹ́ omi wọ́n pàdé lórí wọn. Ọlọ́run tọ́lọ̀ fẹ́ kó ṣẹlẹ̀ ìjọpọ̀ tó fà ní omi tọ́lọ̀ ní kó sọ̀kà láti sánmà àti tó jáde láti ilẹ̀ láti pa wọ́n rẹ́. Ẹ máa gbọ́ ìyàtọ̀ ń bẹ láàrin falabisa fihim alfa sanatin sánà lọ́lọ́run wímẹ̀ o ṣùgbọ́n gbàtọ̀ wá tó fẹ́ wí kejì ó ní illa 50 àmà kò ló sánà mà illa 50 àmà falabisa fihim alfa sanatin. Ànábì Nóà ẹgbẹ̀rún ọdún ló lò láàrin àwọn èèyàn tó fi ṣiṣẹ́ Ọlọ́run. Illa 50 àmọ́ nínú ẹgbẹ̀rún ọdún 50 years illa 50 àmà. Kí ló tọ́lọ́ fi pe aláàkọ́ ní sánà tó fi pe ẹlẹ́ẹ̀kejì ní aman nínú èdè Lárúbáwá. Ọlọ́run ní Ọlọ́run ló gbọ́n jù Ọlọ́run ló nímọ̀ jù. Ṣé ẹ̀rí tí Lárúbáwá sọ wípé sánà a máa jẹ́ wàhálà a máa jẹ́ sídà nǹkan tó le a máa jẹ́ nǹkan tí ò dáa. Ibi tọ́lọ́mbà ọ̀pọ̀lọpọ̀ ibi tọ́lọ́mbà ti lo sánà àwọn ọdún tí ọ̀dá ní máa túmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀. So Ọlọ́run wá lo sánà ń bẹ̀ yẹn wípé àwọ Ọlọ́run àwa la rán Nóà sáwọn èèyàn rẹ̀ falabisa fihim alfa sanatin ó lo ẹgbẹ̀rún ọdún láàrin wọn. Ẹgbẹ̀rún ọdún yẹn Ọlọ́run á máìnà sí ń bẹ̀ pé illa 50 àmàn àti rí ìsìn 50 àmàn àti alfa sana. Kí ló dé tí èdè méjèèjì yàtọ̀? Nítorí pé gbogbo ìgbà tá a bá ti ń lo ọdún ní sana wọ́n máa ń sọ wọ́n sábà máa ń wí pé ìgbà tí ò dáa. Àsìkò ìgbà tọ́lọ́run ọba ní kí Nóà lò láàrin wọn ti ṣe 950 years gẹ́gẹ́ bí Kùránì ṣe máa nà sí 50 years náà ẹgbẹ̀rún ọdún. 950 yẹn tọ́lọ́run ọba lo sánà fún àsìkò yẹn ọ̀dà wọn ò gbàgbọ́. Nóà bá wọn sọ̀rọ̀ gan ó sì wáàsí súnmọ́ ìní da'awtuhum jihara ni wasraftu lahum israra wa inni kullama da'awtuhum litaghfira lahum ja'alu asabi'ahum fi adhanihim wastaksaw siyabahum wa asarru wastakbaru istikbara. Wọn ò gbà wọ́n sá takò Nóà ni ó tó wá rí pé Ọlọ́run bínú sí wọn. Àwọn ọdún 50 years yẹn Ọlọ́run kádàrá pé ọdún yẹn ò dáa rárá tó wọn ò gbàgbọ́. Ṣùgbọ́n Ọlọ́run wá ní illa 50 àfi 50 years kí ni túmọ̀ 50 àmàn kò wá lo sánà bí wọ́n bá ti lo àmàn fọ́dún ìgbà tí ó rọrùn ní òun àmù ọdún lòun náà gẹ́gẹ́ bí sánà náà ṣe jọ mú àwọn sánà ọdún tí àwọn nǹkan abẹ fẹ́ le díẹ̀ àwọn ò le
lẹ́yìn 950 years tó fi ṣe wáàsí fún wọn tí wọn ò gbọ́ ọlọ́run pa wọ́n rẹ́ pẹ̀lú Tuvan lẹ́yìn ìgbà tó ọlọ́run ti wá pa wọ́n rẹ́ pẹ̀lú Tuvan wọ́n á lo 50 years míì lẹ́yìn Tuvan tó jẹ́ pé wọ́n fi ń sin lọ́hùn wọ́n fi ń gbọ́ lọ́hùn gbọ́ kò sí wàhálà ń gbà yẹn ọlọ́run sọ pé ìlà khamsina àmà ọlọ́run fúnra rẹ̀ gẹ́gẹ́ lọ́rùn dàkọ̀ ọdún tí inú àlò ká pé afẹ́mọ̀ sọ àwọn kan ní historically kò possible kéèyàn lo 300 years ìwà dàlẹ́ ẹnu yín wọ́n ní tí sáyẹ́ǹsì sọ ní 120 years sáyẹ́ǹsì ọ̀dọ̀ ta ni ó ti wá káfà kan máa claim yìí pé kò possible kí Noah lo 950 years olódò gan tiẹ̀ ní ọ̀gá bó ṣe sọ pé 950 years ọdún tí Noah lò ó ju 950 years lọ tá bá fẹ́ sọ historically a rí inú àwọn afáàtọ̀ sọ pé 1450 years ló lò a sì rí inú ọ̀tọ̀ sọ pé 1780 years ló lò ní ànábì Noah kí á ní Kùránì sọ èyí tá a fẹ́ kẹ́kọ̀ọ́ tá a nídìí nínú ọjọ́ orí Noah lọ́lọ́run ọba ra sọ fún wa tá a nídìí àwa ẹnìkan sọ pé 1450 years ni Noah lò àwọn kan sọ pé 1780 years ló lò àwọn kan sọ pé 2000 plus ló lò gbogbo yẹn a kí wọn pé wọ́n kú gbìyànjú ṣùgbọ́n ẹnu tọ́lọ́ fẹ́ kọ́ àwọn alẹ́kọ̀ọ́ ń bẹ̀ tọ́lọ́ fẹ́ jẹ́rìí fún àmbẹ̀ ni pé 950 years ló fi pè wọ́n tí wọ́n ò fi gbọ́ 50 years ni wọ́n fi gbọ́ 950 years wọ́n á pe àwọn èèyàn rẹ̀ wọn ò gbọ́ lábìsà ni o kì í ṣe yọ ọdún rẹ̀ o lábìsà fihim láàrin àwọn èèyàn ó pè wọ́n láàrin 950 years wọn ò gbọ́ ilà khamsin àyàfi 50 years ni wọ́n fi gbọ́ so ọdún wo wá nínú àwa tó fi bẹ̀rẹ̀ wáàsí tó fi lo 950 years ìyẹn làwọn àáfàá wa onítàn oríṣiríṣi wa ń sọ tiẹ̀ pé 1450 years ní gbogbo ọdún ẹ̀ totally àkàn ní 1780 years ní gbogbo ọdún ẹ̀ àkàn ní 2250 years àkàn ní oríṣiríṣi bí ìwáyà bíi márùn ló wà lórí ẹ̀ nítàn àlàyé táwa fẹ́ mú jáde bẹ̀rẹ̀ pé ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run o tẹ́nìkan ní Noah ò lò ju 95 years lọ olódo ní ọmọ gan kódà bí Kùránì ṣe wí gan tí wọ́n fẹ́ takò wo olódo tó yọ dáálé ẹnu ẹ̀ kọ́ máa béèrè question lọ́wọ́ àwọn àfáà oríṣiríṣi kọ́ máa béèrè ọmọ kéwù gidi àfi kéwù ọ̀tẹ̀ ní 950 95 years ló lò kéwù 95 gan ìtọ́lọ́ ló lò tí Ọlọ́run sì ń sọ níbi àyàkọ́ àgangan ni pé tó fi ṣe wáàsí ni ìta sì fẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ tí a nù ó lò 950 years Ọlọ́run ò sì wí wọ́n ní bọ́lá ṣe máa ka ọdún yàtọ̀ òpùrọ́ nígbà tí ń sọ nípa ọmọ tá a tọ́jú iye ọdún tá a fi fún ọmọ lọ́mú tá a fi lóyún rẹ̀ ibo sọ iye ọdún tí kò sí yàtọ̀ sí ìta lò ó ní bí Buhari tó bí ṣe máa ka ọdún bọ́lá ṣe máa ka ọdún tiẹ̀ yàtọ̀ nígbà tó sọ tó yún kọ́ wàá múlò pé ẹ lóyún ọmọ lóṣù mẹ́sàn-án ẹ sì fún ní ọyàn Ọlọ́run sọ iye ọdún tó yí sí ọ̀wá lè change yìí kó ní pé kò tó bá ń jẹ bóyá bí 10 days ni àbí 1 month ni olódò burúkú ìtọ́lọ̀ ń wí ní ń wí ọdún Noah tó fi ṣe wáàsí 950 years ní kí n ṣe 95 ó sì tó fi 50 years lẹ́yìn ìgbà tí wọ́n ti pa wọ́n rẹ́ àwọn tó ṣẹ́kù yẹn wá wà láàrin wọn fún 50 years wọ́n fi ń sin lọ́hùn mélòó gangan ni gbogbo ọdún rẹ̀ tó tálẹ̀ onímọ̀ sọ pé àwọn riwayat ló wà lórí ẹ̀ àwọn tó sọ ipe iye ọdún tó lóore ọ̀pọ̀ ìtọ́lọ̀ kan fẹ́ káwa lẹ́kọ̀ọ́ ń bẹ ni pé falabisa fihim láàrin wọn ò bainahum láàrin àwọn èèyàn rẹ̀ o 950 years ló fi wá sí fún wọn tí wọ́n gbọ́ Ọlọ́run pa wọ́n rẹ́ ọwọ́ àtún wà lò 50 years wọ́n fi gbọ́ láàrin tó ṣẹ́kù wọ́n sin lọ́hùn ìtọ́lọ̀ ń fẹ́ wínú káwá sọ wípé tí sáyẹ̀nsì sọ àáfà ṣé ó sáyẹ̀nsì la fẹ́ bá sọ̀rọ̀ ṣé ó sáyẹ̀nsì ló fẹ́ sọ fún àbáṣiṣẹ́ náà ni àbá àáfà yàtọ̀ sí ó sáyẹ̀nsì ǹjẹ́ ń pè láàfà lẹ́tọ́ ó ń rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àtànábì fún wa àmọ́ sáyẹ̀nsì ẹ ti ń lo ọgbọ́n orí rẹ̀ àtẹnutọ́mọ̀ òun sáyẹ̀nsì lè rí àìmọye proof ni wọ́n máa proof tí máa rọ́ǹkì
àwọn ní 120 years nígbà wí nǹkan nígbà wá kà nǹkan ní tíẹ́rì ní àṣekínni ní àṣọ nínú tíẹ́rì náà gan ọ̀tà kò tí ń ṣẹlẹ̀ ní ìlú wo yìí ìyá kan lu ọdún táwọn èèyàn bá sí pé ó lé 200 years kí ló dé wọ́n jọ tẹ ibi tí wọ́n ń pè lókè odò ní wòdó ni níyàtà àwé àmẹ́yẹ ọmọ ló bímọ ń ṣe jú ẹ̀ ọ̀yẹ́ sí 120 years ló lò more than 200 years nílùú wa ìgẹ́gẹ́ so tó science bá sọ pé 120 years ọkọ̀mọ̀ pé bí 120 years ọkọ̀mọ̀ ẹni tí ò lò ju 60 years wà 70 80 àmọ́ kò fi kì í sábà ju 120 lọ lẹ́nu máa tiẹ́ wàmọ́ wò tí tún mìíràn lè ilé ilé akọ́lé ẹ̀yin ẹ̀hún sáyẹ́ǹsì ẹ̀yin èèyàn kápẹ́ máa tí ní o níta fún yín ó kéré o ṣùgbọ́n táwọn ọlọ́run máa ń ṣe ó yàtọ̀ sí tí ẹ̀yin lè mọ̀ dọ́lọ̀ máa ń ṣe so àwọn èèyàn wọ́n lè lo 120 years wọ́n lè wo 145 àti ro 145 tí èsì wọ́n ní ó ṣe é nìsín àti rí oní 200 kódà ó 300 years wà ànábì ọlọ́tẹ̀ rẹ̀ rí hùn irú ádámà ní ìsìn wọ́n máa bá sí 1000 years wọ́n sì ń bẹ́nu wọn bí sọ́ọ̀lẹ̀ ìkọ́ni bí 450 years ó sì ń bẹ́nu wọn tó yẹ pé ọgbẹ́nu lé 200 ní ntọ́wọ́ lọ́hùn ní fún àwọn èèyàn lò ntọ́wọ́ fún àmọ́ tí wọ́n bá ní science àwa ìṣòro science ṣùgbọ́n àìgèsì science wàá rí ó láàlà náà ní ẹnu ibi tọ́mọ èèyàn nímọ̀dé àmọ́ ìmọ̀ àtọ́ lọ́hùn táwa kọ́ èèyàn lè lò kọjá 120 years èèyàn lè lò kọjá 300 years so òun tó bá wọ ọlọ́run ní máa ṣe kíni ní máa ṣe lásìkò yìí ààrẹ tí ń lo 1000 máa wò ààrẹ tí ń lo 950 o lásìkò yìí o ṣùgbọ́n ànábì Noah ó ń ṣe wáàsí lásán gan 950 years ni wọn ò gbọ́ wá pa wọ́n rẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n pa wọ́n rẹ́ àtọ́ sẹ́kù tí wọ́n gbàgbọ́ tí wọ́n wọnú ọkọ̀ ojú omi pẹ̀lú ẹ̀ àná wọn á lò 50 years lọ́lọ́run fi differentiate pẹ̀lú kẹ́límọ̀ sana àti am ọlọ́run falabisa fihim alfa sana ẹgbẹ̀rún ọdún ló lò láàrin wọn ilà hamsin àyàfi nínú ẹgbẹ̀rún ọdún àyàfi 50 bẹ́ẹ̀ aman tẹ́pẹ́ ọdún tí ò lágbára ti ẹ̀ ni ọdún tó fi ń tẹ̀lé àṣẹ ọlọ́run ìjọsìn kàwa nù tí kò ní fẹ́ kó àwa lọ́kàn wa kí wọ́n fẹ́ kó nǹkan méjì àwọn èèyàn Noah wọn ò gbọ́ lọ́n gbọ́ bí ànábì wọn ṣe pẹ́ tó láàrin wọn tó lo 950 years tí ń ṣe wá sí ni o lábí sàfihàn ọlọ́run sọ pé ó mú rẹ̀ kọ́ o kò sọ pé ọjọ́ orí ẹnu àkọ́ o ó ní tó lò láàrin wọn tí fi ń ṣe wá sí ọjọ́ 950 years wọn ò gbọ́ ọ̀pá wọn rẹ̀ ilà hamsin àyàfi 50 years míì tó yẹ pé òun kì í ṣe sánà áàmù ni ìyẹn pé ọdún lòun náà ṣùgbọ́n ọdún ò lé bíi 950 ṣó pa bẹ́ẹ̀ mo wá fẹ́ rọ̀gbọ̀ èèyàn wa ṣe ń rí àwa là ń bàbàrà ẹni tí ò tó àáfàá tá à ń pè láàfáà wọn lẹ́nìkan jókòó lórí àga àfọ onímímọ́ ó jókòó lórí ẹnì kan tọ́ka sí pé onímímọ́ wọn lẹ́nìkan jókòó lórí àga bàbá rẹ̀ ọmọ lòun kì í sí bàbá ẹ̀ ẹ̀gbọ́n mi nìsín tí kólàbọ̀ jẹ́ bàbá ẹ̀ lọ́ba sì sọ tó bá ti takò tọ́lọ̀ ń wí ẹgbẹ́ ẹ̀sìn àpọ́nlé ti kú òfun níbi tó ti ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń tẹ̀lé àwọn èèyàn dogmatically yín tátàkà sí nìyí pé ẹ̀sìn náà èèyàn lẹ̀ ń sìn so tẹ́ni bá sọ fún yín gan tó tún bú ọlọ́run gan kọ́ ẹ̀yin ẹ̀ méjì àdàrà ọ̀làmù ó ti ẹ̀dá báwọn èèyàn wa kan ṣe ń gbé àgbékalẹ̀ ẹ̀ kan wá ṣàlàyé ẹ̀dẹ̀kú bẹ́ẹ̀ ẹ̀gọ̀ ò ní yé máa wo ẹ̀gọ̀ aláìmọ̀kan ò ní yé máa wo aláìmọ̀kan ẹni tí ọlọ́run ọ̀dá dá kò ní yé máa wù wà tọ́lọ́run bá fi dá àmọ́ yàtọ̀ láàrin àwọn àfáà wa àtẹ̀ntì ìsáfáà wa àmọ́ yàtọ̀ láàrin ẹni tó nínú àtẹ̀ntì òdìní àwọn olódò tó ẹ pé báka Kùránì gan wọn àmà ká ìkàkúkà ní tí ó ní ọwà mọ ní tí Kùránì wí àwọn ẹlẹ́tanú ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ sọ̀rọ̀ kárí ara yóò fi parọ́ yóò tọ́ka sí mọ̀nà ẹ̀mẹ́yẹ jákújákú ọ̀rọ̀ jákújákú ó ti wà lákọọ́lẹ̀ bọ́dà bó lè tẹ́ra lọ gọ́gù ẹ̀ tó bá fẹ́ sọ̀sọ̀kúsọ ìsọkúsọ ń bẹ lórí gọ́gù ìwìkú ń bẹ lórí gọ́gù ọ̀rọ̀ tó straight ń bẹ lórí gọ́gù òótọ́ ń bẹ ń bẹ ẹ̀rọ ń bẹ ń bẹ jákújákú ń bẹ ń bẹ déédéé ń bẹ ń bẹ gbogbo ẹ̀ ní ayé kójọ sínú rẹ̀ gbogbo tí wù ní ìṣẹ́ lè lọ gọ́gù ẹ̀ pé jẹ́ tún kankan tí mo tó lè sọ tí àwọn èèyàn yóò tọ́ka sí mọ̀ nítorí tọ́ka sí ní dèdè rìn ọlọ́run kọ́ wà pẹ̀lú wa ọlọ́run wà pẹ̀lú wa rọ̀bíkà rabbil izzati amma yasifun wa salamun alhamdulillahi rabbil alamin.
ó kù